Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ìjà ti parí. Ẹ má gbàgbé pé mo ní àsìkò tá máa mọ̀ bóyá àwọn ọmọ kan kù nílùú Ìlọrin lélẹ́yìí. Àwọn ọmọ ọkọ tí ènìyàn fi ń tọrọ ọmọ ọkọ tí wọn kì í ṣe ọmọ àlè, wọ́n ti parí ìjà tó wà lẹ̀. Wọ́n parí ìjà, wọ́n parí áwọ̀. Ẹni tí ò bá wá dùn mọ́ nínú kó forí sọlẹ̀. Ọmọ kan ń bẹ ní Ìlọrin, ọmọ kan ń bẹ ní Gómìnà, ọmọ kan ń bẹ ní Kwara State. Ẹni tí ò dùn mọ́ kó forí sọlẹ̀. Ìjà ti parí, ìjà ti parí. Ọmọ ìyá yín lẹ́nu pé kí ni lè ní kéèrè tó níjà ti parí máa jẹ́ kẹ́yìn lọ rí. Ìwọ́n ṣe pé máa rí lásán ẹ máa gbọ́. Because gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan náà. Ẹ gbọ́, gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan náà. Ṣé lè mírò bí kò sí ọmọ kan mọ́ ní ìlú Ìlọrin? Mo wá ṣe challenge wípé àsìkò yìí o, a máa mọ̀ bóyá ọmọ kan wà àbí kò sọmọ kan. Kí ló dé tá ń bára wa jà? Kí ló dé tẹ̀yin kan jóye agbèlẹ́yìn ikú? Kí ló dé tó jẹ́ pé ìdí ìbàjẹ́ lẹ́yìn kan lẹ́gọ sí? Ẹ̀yin ọmọ kan lù lọrin tẹ gbórí síta. Mi ní wáyé tí ẹ bá ń ṣí ẹ̀ṣọ́ ẹjẹ́ kó dọ́dọ̀ wọn. Tọ́lọ́jọ́ tí n bá bú wọn ní Ìlọrin yóò dọ́dọ̀ wọn. Ọjọ́ tí mo bá sì tún kí wọn, bó ṣe yẹ pé mo ti di born again, ẹjọ́ tún dọ́dọ̀ wọn. Àwọn ọmọ kan wà lù lọrin, wọ́n ti parí ìjà. Ẹjẹ́ àjọ gbọ́. Kí n tó wá sọ̀rọ̀. Oya, à ń gbọ́ yín. Ọlọ́run akí àwọn Alfa wa. Alfa wa Ahmed Labib. Ẹ ń gba ẹnu Ìlọrin sọ̀rọ̀ ní àbí gbogbo Kwara State. Ẹ lè gbẹ gbogbo Kwara sọ̀rọ̀ o. Ẹ bá ń jẹ́ ìjọba ọ̀dọ̀ ara yín ni. Ṣé understand? Ìjọba ọ̀dọ̀ ara yín ni. Àwọn respect tí kálukú wá ń fún yín náà ni Al-Qur'an tá ń bọ̀wọ̀ mọ́ yín lára bá a ṣe ń bọ̀wọ̀ ìmáàmù bàbá tó bí yín lára. Ẹlẹ́ẹ̀kejì ẹnìkan pé ẹ ní US imam. Yusufu bí Yusa sílẹ̀ ló jẹ́. Kwara State. O lè gbẹ́nu gbogbo Kwara State sọ̀rọ̀. We want Sunday Igboho, we want Iru Ekun. Ẹ̀ṣẹ́ pé ìjà ti parí. Kwara State à ń fẹ́. Ìjà ti parí. Bàbá wa kí ó gba gold. This is the high time tó yẹ kẹ́ ẹ jáde. Kẹ́ ẹ sọ̀rọ̀. Nígbà tí ta lọ́wọ́ oṣù Quran nínú Ìbàdàn, ṣe pé lọ́wọ́ ni wọ́n ti lọ arrested. Ọ̀rọ̀ Kwara State kàn yín o. Ó kàn yín o, 18 people ni wọ́n kó nínú community mi yìí. Ó ti di oṣù méjì àtọ̀sẹ̀ méjì báyìí tí wọ́n ti kó wọn kalẹ̀. Ṣàgbọ́ṣẹ́. Nínú Ìlọrin ni ẹ. Ọ̀pọ̀ níbi tẹ́lẹ̀ mi máa ń pàmẹ̀ sí. Kò pẹ́ ìsìláàmù lé. Ó ń bú ìsìláàmù ní. Ó ń bú àwọn afá kan ni. Ṣé ẹ̀ ti máa wọ ibùdókè? US imam àbí useless imam àbí kí ló ń pè é? Afárá bíbí lágbàdì ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, ẹ ṣe pẹ̀lẹ́ ilẹ̀ ń yọ o, ilẹ̀ ń yọ o. Ihun tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ ẹnẹ́jì tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ nínú Nàìjíríà yìí ó kọjá àwọn láàánú nìkan o. Àbú oníláàánú o, àmọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bọ́lá òun ṣe ń pọn yín létí wàá lẹ̀ ń pọn yín yẹn, ẹ dúró lórí bẹ́ẹ̀, ẹ dúró lórí bẹ́ẹ̀, ẹ dúró. Nigeria is bleeding. Ìlú yìí ń ṣẹ̀jẹ̀, kéde ń ṣe ẹ̀jẹ̀ kékeré. Àwọn táwọn èèyàn ti sọnù, Ọlọ́run ló mọ yí ẹ̀. Community wa nísìn, ó di bí ẹlẹ́kẹ̀ẹ́rin tó máa invade community tí wọ́n á kó àwọn èèyàn lọ. Are you expected to keep silent? Ṣé ìrùkọ́ aládákẹ́? A lè dákẹ́. A lè dákẹ́. Me, I'm expecting the DSS. Bóyá bẹ́ẹ̀ bí kọ́tẹ́ máa fi ń gbé Nàìjíríà náà nìyẹn. Ní nǹkan méjì Nàìjíríà tẹ́ máa fi ń dẹ́rù bàyàn ju ẹ̀wọ̀n àti kú lọ. So inú ẹ̀ làwa wà. So we don't fear anybody again. Àbẹ̀rù anybody mọ́. Àfọlà bíbẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ṣé gbọ́ òkè tẹ wà yẹn Ọlọ́run ò ní já yín bọ̀ o. Ẹ má jara yín bọ̀ o. Ẹ má jara yín bọ̀ o. Ihun tí ń já ní bọ̀ kò ju kékeré báyìí náà lọ o. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ọkàn wa gbọgbẹ́ ní Kwara kọjá kẹ́ ẹ máa sọ̀rọ̀ lórúkọ gbogbo wa. Ta ló rán yín níṣẹ́? Ta ló rán yín níṣẹ́? Lájọ́ lọ́dún pẹ̀lú ọjọ́ òun lẹ ṣe wá àti ẹ bá jọ wa sọ̀rọ̀ rí. Ìjọba lè jáde tẹ bá tẹ àdírẹ́sì ìjọba àdírẹ́sì gọ́ọ̀mẹ̀ntì lórí bí ọmọ kan ló sọ̀rọ̀ yìí ọmọ kan
London America tẹ́ ń lọ yẹn sọ pé kẹ́ ẹ má lọ o Ọlọ́run dẹ̀ ní bá orí ibẹ̀ jẹ́ fún yín ṣé ń gbọ́ mi yẹn ṣé bí life wọn ṣe rí ti Nàìjíríà rí ṣé bí Kwara State ṣe rí ṣé bẹ́ẹ̀ níbi tẹ́ ń lọ rí tíbẹ̀ yẹn bá rí tíbẹ̀ bá rí ibẹ̀ ṣe rí ṣé máa lè lọ bẹ̀ tó bá jí ẹ̀gbẹ́ ní London ṣé máa lè lọ. àfọwọ́n àbí bẹ́ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ then US imam àbí kílẹ̀ ń pè bí useless imam ni ẹ jẹ́ kó rí yín lọ pé ẹ lè sọ̀rọ̀ on behalf of Kwara State anybody lè sọ̀rọ̀ on behalf of Kwara State àwọn Èkìtì local government àtẹ kì í ṣara yín níjọ́ tẹ́ ti dàápọ̀ mọ́ Kwara life wa ò yàtọ̀ ẹ jẹ́ ká yé àwọn èèyàn nítumọ̀ àbòsí ti pọ̀jù fún yín nínú ọ̀dọ́ yẹn àbòsí ti pọ̀jù nínú ọ̀dọ́ yẹn and I'm not fair to say it mi ò bẹ̀rù láti sọ mi ò bẹ̀rù ẹ̀mí mi ò sí lọ́wọ́ anybody yín kò sí lọ́wọ́ anybody àbòsí yín ti pọ̀jù àbòsí yín ti pọ̀jù ẹ máa yí àwọn ẹ̀kẹ́ ti bàjẹ́ ni. Governor Abdulrahman Abdulrazak, over to you. Ibi tí ìjọba Nàìjíríà lọ lọ́wọ́lọ́wọ́ yìí tó bá wù yín ẹ apply more security kẹ́ẹ̀tó kú tẹ́ ẹ bá apply rẹ̀ gbogbo iṣẹ́ tẹ́ ẹ sí lẹ́yìn wà láì tà láì Ọlọ́run ò ní fi yìnyín yóò bàjẹ́ ni èpè kọ́ni mo ń sẹ́ o tẹ́ ẹ bá lọ apply security kẹ́ ẹ wá security tó pọ̀ kó ìjọ wà ń lẹ̀ tẹ́lẹ̀ ìlú ọ̀làlàáfíà náà kò sí àlàáfíà ní anywhere 18 people láti oṣù mẹ́ta wọ́n dẹ̀ gba millions of naira wọ́n dẹ̀ wà lẹ́yìn ìpínlẹ̀ wa kò sẹ́ni tó lè súnmọ́ wọn ẹ wá ní kí Iru Ekun mọ́ wa kó dà tí Iru ajá bá máa wá kó wa tó bá ṣe kẹfẹ́ rí ní ọba gbà wá lẹ̀ we are ready to follow him we are ready to follow him stop deceiving us ẹ lè máa tàn wá mọ́ ẹ lè máa tàn wá mọ́ you cannot hide under religion kí ẹ lè máa ba ìlú jẹ́. ẹ̀yin màmá bàbá ẹ bá mi ṣí ẹ alọmọkọkùn lù lọrin ìjà ti parí ẹgbẹ́ ọ̀rọ̀ tí bọ̀dá mi tí wọ́n sọ lẹ́nu bọ́dà mi alálùbáríkà mi ní wọ àyín tì ẹ̀yin dábàá mọ bọ́dà mi ẹ bá mi ṣí ẹ̀ prógráàmù mi fún wọn wọ́n ní yiniyini kẹ́ni ṣèmí tẹ́mi bá rí àwọn akíkanjú tó bá dúró wọn ò wọ́n wípé àwọn wà nínú Nàìjíríà yàrá tí máa sọ fẹ́yìn èèyàn tẹ́ máa ń bẹ̀rù nìyẹn o ìbẹ̀rù ò lè ṣe o ó máa túbọ̀ máa fìyà jẹyàn ni ẹ̀yin tẹ́ wà nínú Nàìjíríà mo máa sọ fún yín wípé ẹ̀kọ́ là kúrò lẹ́ẹ̀kọ́ ẹ̀kọ́ ò kọlà ewé ló kọlà sáré ẹ̀kọ́ bí lọ́ọ̀yà kan bá lórí òun yí ẹ jẹ́ kó yẹ wípé kò ní dúró gbà lórí aroma lásán ló ń bẹ nínú ọpọlọ ẹ̀ kò ní dúró gbà bí lọ́ọ̀yà ṣífì máàmù àbí lọ́ọ̀yà ìmáàmù US ìmáàmù Yusufu tó sọ̀rọ̀ di US orúkọ ẹ̀ gbọ́n tì lára láti sọ orúkọ ẹ̀ ń tì lójú nítorí tó bá sọ fún name orúkọ ẹ̀ ayé mọ̀ wípé ọmọ gàmbàrí apààyàn ní US ìmáàmù yín ni mo sọ nípa ẹ̀ ló ṣe change orúkọ ẹ má bẹ̀rù anybody wọn ò lè sọ yín sínú ìgbèkùn ẹ wo ohun tẹ́ tún gbọ́ yẹ ẹ̀yin èèyàn tí ẹ bá rántí wípé mo sọ wípé there was a show tí mo ṣe tí mo yọ báyìí àtìwé tí mo ń ka àwọn èèyàn tí mo kàn lè fi ọpọlọ calculate wípé wọ́n wà lọ́wọ́ Boko Haram kó tó release àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ mo ka ọmọ 180 kan mo ka àwọn 400 kan mo ka àwọn 18 kan àwọn yẹn ní tèkìtì tó padà release no 16 tó padà release mo tún ka títí àwọn kan náà 270 kan tí mo ṣá calculate wípé àwọn tó wà lọ́wọ́ Boko Haram there are more than 1,000 people. ẹgbẹ́ ohun tí brọ́dà mi sọ wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fídíò ìlànà níbí nǹkan o láti bí oṣù mẹ́ta àwọn ọmọ 18 lọ́wọ́ Boko Haram nínú Ìlọrin ló ti kó wọn o US imam dẹ̀ bọ́ síta ní ìjẹta ó wá sọ fún wa pé àwọn ò fẹ́ Sunday Igboho wípé àwọn lè protect ìlú àwọn ẹ lọ bú US imam so allege kidnapper ni US imam ẹ bá ń ṣí ẹ̀ṣọ́ ẹ jẹ́ kí ṣó ìdọ́dọ̀ US imam allege kidnapper ni ó ń ṣiṣẹ́ pẹ̀lú bandit allege tí ò bá ṣiṣẹ́ pẹ̀lú bandit wọn ò ní kó àwọn èèyàn kọ́ máa tí ì wọn gbà sílẹ̀ kí gbogbo ìlú Ìlọrin dẹ̀ dákẹ́ kó pa gọ́gọ́ bí pé kò sí kankan lẹ́yìn kọ́ máa jẹ̀jà lóbi já pátá. ẹ má bínú mo post fún kọ́sọ́mà tó wọlé. àwọn ọmọ yẹn wà nínú gbó lọ́dọ̀ Boko
kankan tó jáde sórí social media tó sọ̀rọ̀ pẹ̀ àfi kó máa jàjà ànábì jẹ́ pátá ìjà ànábì jẹ́ pátá wọ́n tọwọ́ bá ànábì ní òdì orí okú ànábì kúrú kí ló ti pè àtọ̀ ànábì òdòmọmọ́ ìjà tó máa jà kiri lórí social media nìyẹn ṣé àwọn èèyàn lélẹ̀ ṣé àwọn tó yẹ kéèyàn bá gbèlú lélẹ̀ àwọn tí wọn kí ẹ̀ tí wọn ò bìkítà fún ẹ̀mí ọmọ ènìyàn bíi titi wọn àwọn tí wọn ò rọgún ṣẹ́ tí wọn ò send ẹ̀mí èèyàn ò ní ìtumọ̀ sí wọn àfi ìjà ẹ̀sìn ẹni tẹ́ bá ti rí tó bá ti dìde ogun àbí ọ̀tẹ̀ àbí ìjà sí ẹni tó fẹ́ gba ìran Yorùbá sí ẹni tó sọ wípé ó tó gẹ́ kidnapper gbọ́dọ̀ kó wa mọ́ ẹ má làágùn jìnnà ẹ tètè fura sí rẹ níbẹ̀ kidnapper ni ó ń gba ransom lọ́wọ́ kidnapper ìní mi sọ bẹ́ẹ̀ ó ń gba ransom ó ń gba ṣíà àti tiẹ̀ lọ́wọ́ kidnapper ó wà lára àwọn agents tí kidnapper dà sórí social media tí wọ́n lọ máa jà tí àwọn èèyàn fi ní ráyè ṣe kí ni táwọn èèyàn fi ní ráyè concentrate láti pariwo láti fèsì ìjọba pé ìjọba nǹkan ṣe wà débi tí ìjọba máa wá solution sí ẹ wà tọdún tó ti kidnap àwọn èèyàn nínú Nàìjíríà ẹ wà wọn tó ti kidnap before t'Ògbómọ̀ṣọ́ ẹ wo bí a ṣe pariwo t'Ògbómọ̀ṣọ́ etí ta president orí president wú bàbá Jagaba di jagajaga ó di jagajaga sórí àpèrè kò jagaba mọ́ ó já jalajala ni ó bá jalajala ni bàbá wa solution wọ́n gbà àwọn ọmọ ọlọ́mọ síta ṣebí tó yà fọwọ́sowọ́pọ̀ apariwo lé ìjọba lórí lòun wá fi lọ sókè apariwo wípé àní gbọ́ àní gbà you must bring back our children òun lè yan aṣẹ àwọn ọmọ yẹn gbà tó bá jẹ́ pé bí àwọn chief imam US imam yìí bí wọ́n ṣe ní ká dákẹ́ ká má sọ̀rọ̀ nípa Ìlọrin tó bá jẹ́ bẹ́ẹ̀ la ṣe dákẹ́ ṣé mo pé wọ́n nígbà àwọn ọmọ yẹn jáde tó bá ní àwọn wo ló jẹ́ kí wọ́n rí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ gbà èmi àti gbogbo ẹ̀yin tẹ́ pariwo ni àtẹ̀yin tẹ́ ń share program àtẹ̀yin tẹ́ ń comment àtẹ̀yin tẹ́ ń gbàdúrà ṣé sọ kíní kan fún yín ó yà mí lẹ́nu nígbà tí wọ́n send fídíò màmá wa ọlọ́lá jùlọ ìyàwó kábíyèsí Ògbómọ̀ṣọ́ sí mi ò mọ bí tí mo ti fẹ́ gbé program yẹn ni ò jẹ́ kí n gbé màmá yẹn wá dẹni tó ń gba àdúrà ní ojoojúmọ́ mi ò mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ àárí àwọn èèyàn bá wa promote màmá yẹn àárí èèyàn bá wa gbé màmá yẹn síta kí gbogbo abiyamọ ayé àwọn ìyàwó àwọn ọba wa ìyàwó pírẹsidẹ́ǹtì kí wọ́n ti ara màmá yẹn kẹ́kọ̀ọ́ bíbélì gọ́sọ̀ ó ní ẹ ti ara igi ọ̀pọ̀tọ́ kẹfì ṣe kíni kẹfì kẹ́kọ̀ọ́ àárí àwọn èèyàn kó bá wa promote màmá yẹn mi gan ọmọ náà tọ̀dìgbà tí màmá ń kọ́ láti Amẹ́ríkà tó send video màmá yẹn sí mi ilé wo and the video is too much because tí ilẹ̀ bá ṣe mọ́ níjọ́ kan báyìí màmá yẹn lọ sórí live program pẹ̀lú àwẹ̀ àti àdúrà àti omi ẹkún wọ́n wá máa dárúkọ gbogbo àwọn ọmọ yẹn one by one ẹ̀yìn èèyàn mélòó ló gbọ́ wípé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ wípé ìyàwó kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ màmá yẹn ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ojúmọ́ kan program kan pẹ̀lú àwẹ̀ àti àdúrà pẹ̀lú àwọn prayer warrior gbogbo programu yẹn tí táwọn ọmọ yẹn fi dé programu yẹn wà lórí YouTube mo wá wò pé ká ní programu bíjọ́ mélòó sì máa ní kí n gbé kí wá fi ṣe awareness but ọjọ́ kan kò dẹ̀ ń ṣe programu kékèké tí mo lè ní jẹ́ kí n download gbogbo ẹ̀ kí edit ẹ̀ papọ̀ kí sọ́dẹ̀ yọ kan káwọn èèyàn fi wo iṣẹ́ ribiribi pẹ̀lú omijé lójú arúgbó lójú abiyamọ tí màmá yẹn fi ṣe programu yẹn tí Ọlọ́run dẹ̀ gbọ́ àdúrà ọwọ́ lọ́lọ́run gbọ́ àdúrà tọ́lọ́wọ́ bá gbọ́ àdúrà president máa gbé ìgbésẹ̀ láti gbà wọ́n wálé kò ní rí wọn gbà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ bá mi kọ sí comment section tí Ọlọ́run ò bá gbọ́ àdúrà gbogbo ìgbésẹ̀ tí president gbé láti lè make sure wípé àwọn gba àwọn ọmọ yẹn pàbó ló máa já sí ṣùgbọ́n ọba tí gbọ́gbé aládùúrà ẹ ṣe é ó gbọ́ igbe aládùúrà ó gba ọ̀rọ̀ gbogbo abiyamọ wòrò ó gbọ́ ẹkún gbogbo abiyamọ ó dáhùn àdúrà tó bá jẹ́ pé gbogbo àwọn tó ń gbàdúrà yẹn dákẹ́ gbogbo àwọn tá à ń ṣe prógráàmù ká dákẹ́
gbogbo àwọn viewers àwọn ní update àwọn ní kíní kan everybody dákẹ́ àwọn ọmọ yìí ò ní tìdè ara máa tu president ò ní di jágajàga débi tó máa gbé ìgbésẹ̀ láti gba àwọn ọmọ yẹn sílẹ̀. Ẹ wá wo àwọn this so called useless actless Alfa nǹkan tó yẹn ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin wọ́n dẹ̀ keep mute wọ́n sọ̀rọ̀ àfikọ́ bó máa dé yẹmọ́jà àfikọ́ bó níṣẹ̀ṣe jà ohun tó wáyé wọ́n wá ṣe nìyẹn wọn ní nǹkan méjì àfikọ́ petition àwọ̀ta lọ́dọ̀ wọn nílùú Ìlọrin ṣe bẹ́ẹ̀ gbọ́rọ̀ àṣìwèrè lẹ́nu US mam tó ní wípé àwọn máa competition against ìjọba àwọn máa gbé kinní kan jáde ọmọ Yorùbá àtàtẹ̀yìn ọmọ kan ìjà ti parí Ìgbòho máa bá ṣe ayọ̀ ẹ lọ àgbàtọ́ ní kẹ́ dìde kẹ́ bá wa gba gbogbo ọmọ ilẹ̀ Yorùbá iṣẹ́ táwọn kọ̀ ni kò kí ń pa ikọ̀ iṣẹ́ tó lódùmarè wọn máa dé yẹmọ kò ní ṣekú pọ̀ máa dé yẹmọ gbogbo ẹ̀yin màmá bàbá tẹ́ ń pè mí lọ́tún ló sì pé Lady K ẹ gbọ́ pọ́ yìnbọn fọ́mọdé yẹmọ mo sọ fún yín wípé kò rí bẹ́ẹ̀ ṣe gbọ́ o kò rí bẹ́ẹ̀ o èmi ò dẹ̀ wá láti wá dìbọn nǹkan tẹ́nibọ̀dì bá sọ no kò sí nǹkan tó kàn mí ju wípé kí n kàn sọ fún yín wípé kò rí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ o kò rí bẹ́ẹ̀ ṣe rò ó ọmọdé yẹmọ wà lálàáfíà bàbá ń fẹ́ lálàáfíà wọn o kò sí nǹkan kan tó ṣe májàsọ́lá o kò sí nǹkan kan o ẹ̀yin èèyàn mo tún sọ kò sí nǹkan kan lẹ́yìn fídíò ìkẹ́nibọ̀dì má pè mí mọ́ o ní dá ibi ẹ bá ti gbọ́ pé wọ́n ti yìnbọn fún ọ̀tá ọmọdé yẹmọ ibẹ̀ náà ní kẹ́ lọ jẹ́jẹ́ ni mo jòkó because ẹ lè máa pè kẹ́ máa disturb èèyàn kó lù ẹ má sọ̀rọ̀ síta bí mo dẹ̀ ṣe wà yìí pẹ́pẹ́yẹ ni mímì lóhun kún ẹjọ́ ẹdìyẹ ni mímì ò lọ́rùn tá à ń tókun bọ̀ mi ò fẹ́ wàhálà mi ò dẹ̀ rárá gbé ọ̀rọ̀ sí mi ò dẹ̀ lè fa wàhálà so kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí Sunday ọmọdé yẹmọ Ìgbòho ṣá ìjà ti parí ọmọdé yẹmọ gbólúwọ̀ lù lọ́rùn kanlẹ̀kanlẹ̀ àwọn ọmọ kan láwọn fẹ́ Sunday Igboho ẹ̀yin ọmọ àlè kidnapper Boko Haram ẹ̀yin lẹ́yìn ò fẹ́ ẹ sick ìnàdé smoke Igboho ìbọn tó délé ẹjọ́ mẹ́ta ìnàdé smoke Igboho ìnàdé smoke Igboho ẹ̀ ń béèrè kiri títì ẹ wá ra ohun tí mò ń tà Lady K African store gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi rajà ojú òní tì mi ò mọ bí tí máa ti bẹ̀rẹ̀ orin ọpẹ́ ní kíkọ ṣé lórí àwọn tó raṣọ ni kí n ti bẹ̀rẹ̀ ni àbá àwọn tó fẹ́ tún skin wọn ṣe tí wọ́n ní believe nínú mi pé bí skin Lady K ò tiẹ̀ dá ó máa ta nǹkan tó dáa fún wa kò ráyè ni ò ṣe túnra ṣe ṣẹ́yìn ni kí n dúpẹ́ lọ́wọ́ yín ni àbẹ́yìn tẹ́ rí àwọn nǹkan àdúrà tí mo sì nígbàgbọ́ pé àdúrà yín á túbọ̀ máa gbà tó bá jẹ́ lóòótọ́ àti lódodo ni mò ń sin Ọlọ́run ìpè àwọn ẹni mímọ́ àdúrà yín á túbọ̀ máa gbà tí bá fún yín lọ́ṣẹ ìṣẹ́gun ó máa jẹ́ fún yín tí bá fún yín lọ́ṣẹ àánú ó máa jẹ́ fún yín tí bá fún yín lọ́ṣẹ agọ́ bíbí yẹn padà sórí àwọn tó lẹ́rù àfi tí mi ò bá ní Ọlọ́run mọ́ ọba tó mú mi débi tí mo dé tó ń bá mi ń ṣe ó di dandan máa bá gbogbo yín náà ṣe ẹ ṣàjẹ́ ká túbọ̀ máa sin Ọlọ́run ká dẹ̀ máa rìn lọ́nà tó tọ́ tó yẹ Ọlọ́run gbọ́ àdúrà ó dẹ̀ ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín náà pátápátá tẹ́ ń patronize mi ojú òní tí ẹ̀yin tẹ́ wá ti patronize ẹ̀yin mọ́mì dádì aago mo máa ń pa wá ti fẹ́ tán o ó tún ti lọ o góyìn aago mo máa ń pa wá jáwọ́ yẹn tó ṣẹ́kù góyìn I think it's 2 méjì péré ló ṣẹ́kù ṣé méjì ni wàhálà méjì ló ṣẹ́kù gbogbo ayé tẹ́ bá fẹ́ lọ àgúnmu máa ń power òun ni wẹ́dà yẹn ó gbóná olúwẹ̀ kàn mọ́ mi ní bí ẹṣin ẹjẹ́ tún wò Ọlọ́run tí mò ń sì ń gbọ́ àgúnmu jẹ̀díjẹ̀dí ló tún kú ń bíbà àgúnmu jẹ̀dí náà kú mélòó ení èjì ẹ̀ta ẹ̀rin àrún mẹ́fà àgúnmu ti jẹ̀dí kú mẹ́fà máa power kú méjì ẹ mọ̀ pé mo sọ fún yín mo ní táwọn ọjà bá ti tán sí mi sure pé mo kò bọ̀ Canada mọ̀ because dọ́là ti fọ́ iye tí mo dẹ̀ ń tà kò bá iye tí bàjẹ́ náà máa fi ṣe sí náírà kò bá iye tí iléeṣẹ́ yẹn ń tà so ẹ̀yin tẹ́ bá fẹ́ rà ẹ tètè wá rà sí láì jẹ́ bẹ́ẹ̀
Lady K mo need agumu manpower Naija ni ma direct yín sí ẹ dẹ̀ mọ̀ iye tẹ́ máa fi gbé láti Nàìjíríà dọ́dọ̀ yín kì í ṣowó kékeré o so ẹ̀yin tẹ́ bá need méjì tó kù lélẹ̀ going ṣe rí agumu manpower yìí number 1 kì í ṣe nǹkan tẹ́ máa lò tán lóṣù méjì kì í ṣe nǹkan tẹ́ máa lò tán lóṣù méjì because ṣíbí kan péré lẹ need àti lò lọ́sẹ̀ ṣe rí tó tẹ́ bá lògò ẹ̀ẹ́dóbò bíi ha abẹ́yìn á gbóná á mọ̀ pé nǹkan kọlù òun ṣe wá rí lẹ́yìn ìjọ yẹn kọ́ lè ọ̀sẹ̀ yẹn báyìí tẹ́ bá ṣe róbò báyìí ó kó yá máa dìde ni tọkàn yín bá kọ lọ ọbẹ̀ lásán báyìí ara yín máa dìde ni ó wá dìde nìyẹn kì í ṣe bó tẹ́ bá ti wá sáré ṣe kẹ́ sáré bọ́lẹ̀ ẹ máa tẹ̀ kanlẹ̀ dáadáa ẹ máa kéré wàwà dáadáa ẹ máa gbádùn ara yín tẹ́ bá ti rí èèyàn kan tó promise yín pé òun bọ̀ ẹ ṣàrọra lò ó kó tó dé ẹ lè lò láti ó kọ̀la tó bá dé báyìí á mọ̀ pọ́kùnrin làdá kò ní lọ mọ́ bọ́jíyàwó láńlọ́ọ̀dù yín mo ti máa sọ fún yín tipẹ́tipẹ́ because nowadays oríṣiríṣi report la kàn ń gbọ́ pé àwọn mọ́mì kan fi dádì sílẹ̀